Khamsatun min masa'ibil akhirah. Ọlọ́run sọ fún àwọn ẹni Ọlọ́run ní nǹkan márùn-ún kan bẹ́ẹ̀ min masa'ibil akhirah. Nínú tó jẹ́ àdánwò fún yẹn lọ́jọ́ àlùkìyámà nǹkan márùn-ún yìí ni. Gbìyànjú má jẹ́ kọ̀ọ̀kọ̀ lu ọ̀nù márùn-ún. Àkọ́kọ́. Ash-shahwu 'ani s-salat. Ash-shahwu 'ani s-salat. Má gbàgbé ìrun kan. Òun kírun kan ń gbàgbé kan. Ǹjẹ́ mo tẹ̀ ká yìí là? Ǹjẹ́ ọmọ abéèrè sọ jẹun àárọ̀. Al-ghaflatu 'an Ó béèrè kó jẹun àárọ̀. Bébí ń pa ọmọ ìpọ́n tí ì jẹun. Wọ́n béèrè pé ǹjẹ́ mo tẹ̀ ká yìí là rí? Ǹjẹ́ mo tẹ̀ ká làásàrì rí? Al-ghaflatu 'anha wa ta'khiruha 'an waqtiha. Ẹni tí bá ń fọ́nú fọ́ra tí ń gbàgbé ìrun kan sí kan. Àbí kò kí ń gbà tó yẹ kó ké. Ó bá rí jẹ́ àlìkíámọ̀ ní wẹ́lkọ̀mù ẹ̀. Salatuka bit-ta'khiri mawdudatun akhi. Bila ayyi ahadin tubahu 'ala al-hurri. Wọ́n èmi ọ̀bá wọ́n tẹ̀ kí irun ọ̀bá wọ́n wí. Wọ́n ti ṣòfò tẹ́lẹ̀ fún rẹ̀ ó ti ṣòfò. Ìwọ tó ń kí kéwù ní ké wọn ṣe pé o ẹni rìkọ́dì ń rìpọ́ọ̀tù ni o ẹni ò bá kírun ọkà wáyé lásán. Òun ṣòfò tààrà. Àmọ́ àwọn tó jẹ́ mùsùlùmí ta tún wà nínú kó máa kí ọwọ́ ń kí kò ń dà kan sí. Ó jẹ yálà yáyà ń jọ àìkíyàmá. Salatuka bit-ta'khiri mawdudatun akhi. Ìwọ́n tó bá ń kírun kan mọ́kan tó jẹ́ làlúrí tó fojú hàn akọ́ àfẹ́. Láyé àhàzáyé tó bá hu 'ala al-hurri. Bẹ́ẹ̀ ni kì í kó tí òwú àkàtọ́ ẹ pé ó ṣẹ̀ṣẹ̀ kan táàtẹ̀ kí ló fà tó nǹkan báyìí mo dákú ni mo gbàgbé ni mo ṣe kinní kan mo sùn ni àwọn evidence tó yẹ kó nípa àárín fún ọ. Àmọ́ kàn fi ọmọ mò kí ni. Àbí olálejò ni àlejò tó ẹ bẹ́ẹ̀ ló kú bí tẹ́ wá ni. Wọ́n lè jẹ́ ọ̀rẹ́ sáárà àwọn kan tó ń ṣe fàájì àlejò bíi tá ti ń jòkó tá mu tí náà ṣe gbogbo ẹ̀ mọ́tò sì rọ́ọ̀lù wọn ó sì pa gbogbo wọn wọ́n kúkú ra nù. Ọkùnkùn tọ́tí. Àfọ àjẹnásì. Àsáni. Ẹlẹ́ẹ̀kejì. Wa mawtul alimi. Bí a bá ti rí kú àwọn àfọ àti ńlẹ́lu adékèrè ọ̀rọ̀ yìí. Nǹkan ní o kọ̀dá o. Àdáwò lé o bàbá ọba lọrin kásàdúrà o. Ìmáàmù jọ̀ ní ìmáàmù kú. Pọfẹ́sọ̀ kan tún kú nínú Ìlọrin kan náà. Ìzámátàlá àlímù. Báyọ̀ bá bá kú láàrin ìlú. Fọ́ṣàlì jáhàlù. Fọ́ṣàlì jáhàlù. Ìbàjẹ́ pọ̀ nílẹ̀ ni. Àìmọ̀tẹ́ pọ̀ nílẹ̀ ni. Nítorí àwọn tí ń sọ pé ọmọ ṣe yẹ. Wàtàhàyà náàsù. Gbogbo àwọn èèyàn sì kó sínú ìdààmú ni. Wọ́n sọ hara ṣarru wan nifaqu. Gbogbo tí ń jaburú òwà Áfíríkà kí. Gbogbo ibi tí bàbá àbàdàn máa ti ń ṣe iṣẹ́ Ọlọ́run sí nìsín tí ń dí. Ayé ti yọ́lẹ̀ nísìn. Ìjà kírun, ẹja ṣe nǹkan báyìí. Bóyá wọ́n ń ṣe mùsùlùmí lọ́wọ́ ni bóyá wọ́n ṣe nǹkan kan fàájì lọ́wọ́ ni ẹja kírun náà bàbá kírun tá a máa bá lọ. A ti di níta ẹ̀kọ́ wà ní láti. Ọmọ tó kọ bí ìlàtí. Ó tún kà bí ìlàtí. Bẹ́ẹ̀ni. Tàbí ilá mọ̀ọ́ta àlìmí mi ní àdí. Mo rántí ìjọ ti bàlẹ̀ máa sí. Ó tún fẹ́ ya tí rédíò Ògèrí yóò tún gbé jáde ti ikú mọ́làhásẹ̀. Ẹ gbọ́. Kò síjọ́ tí èèyàn gbé sí tèèyàn tó fọmọ́ tó kọ bí láti. Àwọn tó wájọ ṣe pọ̀ náà lòun náà tún lọ yìí. Fọmọ́ tó kọ bí láti. Àìsàrò mọ́ ti. Bẹ́ẹ̀ bá ń rí ara lè kí á mà ní sin wá rí wọn. Bàbí ìlàhùn mọ̀ọ́ta àlìmímì náà hàdí. Ìjọ tí ìyá mi kú mọ́ra á sì rú wá. Bàbá rẹ̀ lọ́sìn náà wá, wọ́n wá ń dì mọ́ mi wọ́n ní ẹ̀pẹ̀lẹ́. Àwọn tán ní ìpẹ̀lẹ́ wọ́n ti lọ bá ìyá mi lọ́hùn. Fọmọ́ tó kọ bí láti. Àìsàrò mọ́ ti. Dákun Ọlọ́run jọ. Ìdààmú ta àlìmímì náà hàdí sí. Bẹ́ẹ̀ni. Fàházà qawlu sayyidina Muhammad. Bọ́lá àlẹ́ mi Muhammad wọn. Adihizul haqqi la mithla al-khabith. Wọ́n ní kí onímọ̀ kan kú. Ó sì dá àlùkàbílà kí gbogbo ọ̀ràn kan wá kú. Àìsàn wo ti àwọn àǹfààní àmójúkò mbẹ àmọ́ àkàkùn kékeré. Bàdìlà mọ́ta àlìmímì ní àhàdí. Ìjọ tó bá ti rá àfáà tó mọ gbogbo ẹ̀ tó kú ọ̀kan àwa ní ó là kẹgbẹ̀rún èèyàn ikú ó sì dájú nìkan lọ nítorí iṣẹ́ ẹgbẹ̀rún èèyàn ní í ṣe. Mọ́tò àlìmì. Wọ́n ló mọ bí ó ti wá gbogbo òbí yóò tí kálukú bá ti wá tó bá wúlò àwọn sọ. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n kí mo wí. Bọ́ọ̀yà bá wúlò ó sọ bọ́ọ̀ bá ti wúlò èmi ò sọ fún ọ kí ló tẹ̀ sí. Ọgbọ́n gbogbo kéwú láyé yìí kéwú kan yìí láì lẹ́nu lọ. Ọ̀sán ní pálífù ní nǹkan mi.
àbí Ọlọ́run dákun. Asalisu. Ẹlẹ́ẹ̀kẹta àfa Jánásì. Rọ́dù sáìlì. Ẹni tí alimagiri bá dọ́dọ̀ rẹ̀ àtọ̀rọ̀jẹ́ wá dọ̀ rẹ̀ ó wá lè jáde kò dúnú kò lọ́dọ̀ rẹ̀ ó ní òfun àbó ní òsàn tó dáa. Ìmọ̀sọ́ ibil àkìyà. Nínú àwọn ìgbákò tí yóò ṣẹlẹ̀ ajá lè kíámà. Yé ǹjẹ́ ní sáyìn náà kò lè tó márí àbá. Imam Ali ó ní tí alimagiri bá bá mi ó nínú mi adùnmáyé wọlé. Kò lè tó márí àbá. Welcome. Àfùdọ́lù àyà lórí fàtà ìnà yóò sá ìjọ tó dàbí ní ìjọ tó wà tọrọ àfọ̀dọ̀ rẹ̀. Àfùdọ́lù àyà mi fàtà ìnà yóò sá. Wọ́n náà wò pé èmi náà lábẹ́rẹ̀ sára lọ́dọ̀ mi èmi náà láti ṣe mo nírú èmi náà ní ṣe mo níyọ̀. Ìṣẹ̀ ní tájà bẹ́ẹ̀ lẹ yá wa. Àṣemọjẹ́ èèyàn ojú èèyàn nù wọ́n là já náà sí. Ẹlẹ́ẹ̀kẹrin tí ń ṣàgbákò láì kíámà ẹni tí ń ṣẹ̀yà tí ṣe bàbá ó ṣàgbákò láì kíámà. Ìyá ń ṣépè fún bàbá ń ṣépè. Ẹni tí ìyá ń ṣépè sí tí bàbá ń ṣépè ló ṣàgbákò láì kíámà. Kí ló ń wí tí ọ̀dà yìí? Mímọ̀ sọ ibi àkhírà. Nínú àgbákò tí ń bẹ láì kíámà nù. Àwọn tá ń kà fún ọ má jẹ pásápásá yàrá lè kíámà. Ẹni tí ń fi ìhun ráre ẹni tí ń lé àlùmábìlì àbí ikú àfà tí ń kú lù yín tí a máa ń sọ pé lámọ̀ òun náà lọ́nu nǹkan ṣe yín bọ̀ lórí àfà Jánásì. Ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tí bá ti ń hànà zaka yíyọ nínú nǹkan ọ̀gbìn nínú owó nínú dúkìá Ọ̀yọ́ wọn ní sàkápọ̀ ìyáwó ní mọ́ra Jánásì ní tó pawó rẹ̀. Ìmọ̀sọ́ ibi ìlà abẹ́rẹ́ ń dàkúnjọ́ ikú ọ̀wọ́wọ́ báyìí lọ́nà dàkúnmọ́sà.